in tó yẹ kí ọmọ ẹ̀dá ènìyàn ká lo àsìkò wa fún jùlọ lẹ́yìn kíka al-Qur'an òun ni ìrántí Ọlọ́run ká máa rántí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí pé ìrántí Ọlọ́run yìí ó ní àwọn àǹfààní tó pọ̀ tí ó ṣe fún wa èyí tí a padà máa ṣàlàyé fúnra wa láìpẹ́ insha Allah ta'ala. Sheikh Ibn Taymiyyah rahimahullah nínú ọ̀rọ̀ wọn ní ad-dhikru lil qalb ìrántí Ọlọ́run. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalamu ala ashrafil mursalin nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Amin. Fadlu dhikr. Adúpẹ́ fún Ọlọ́run ọba wa, atọrọ ìkẹ́ Ọlọ́run ọba àti àánú rẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti ọlá kí ó máa bá àti gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀, gbogbo àwọn sahaba al-kiram ridwanullahi alayhim. Ìyọ́nú Ọlọ́run ọba kó máa bá wọn gbé bẹ̀rẹ̀ látorí wọn tó fi dórí àwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn. Àbí Allah kó jẹ́ kí àánú rẹ̀ kó lè pa bá gbogbo wọn. Èyí tí a fẹ́ bára wa sọ ní ìrọ̀lẹ́ yìí yóò máa dá lórí fadlu dhikr, ọlá tí ń bẹ fún ìrántí Ọlọ́run. A ní láti kọ́kọ́ mọ̀ wípé laqad faddala Allahu al-insana ala sa'iril makhluqat wa khassahu bi ni'matil kalam. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó pọ́n àwọn ọmọ ẹ̀dá Adam, ó ṣàpọ́nlé fún wa, ó sì ṣà wá lẹ́ṣà pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Ọlọ́run ọba fi ń sọ nínú al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim. Walaqad karramna bani Adam. Ọlọ́run ló ń ṣàpọ́nlé fún àwọn ọmọ Ànábì Adam. Wa hamalnahum fil barri wal bahr. Ọlọ́run ní òun Ọlọ́run ọba mú wọn rin ìrìn àjò ní orí ilẹ̀ àti nínú omi tí wọ́n ń gùn nǹkan gùn. Wa razaqnahum minat tayyibat. Ọlọ́run ọba Allah ní bákan náà a fún wọn ní arziki níbi àwọn nǹkan tó má. Wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. Ọlọ́run ní àwọn Ọlọ́run ọba àwa ṣe àjùlọ fún wọn lórí àwọn ẹ̀dá wa tá a dá. Ibi ìgan là ń lọ Suratul Isra aya 70. Ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé àṣàpọ́nlé fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn, a sì fún wọn ní ọlá ju gbogbo àwọn ẹ̀dá tó kù lọ. Nígbà tí àwọn àlùfáà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé inú àwọn ọlá tí Ọlọ́run ọba Allah tó fún ọmọ ẹ̀dá ènìyàn tá a fi ju àwọn ẹ̀dá tó kù lọ, nínú ẹ̀ òun ni ni'matul kalam. Ọlọ́run fún wa ní ìdẹ̀ra ọ̀rọ̀ sísọ. Wa ja'ala alatahu al-lisan. Ẹ̀rí irinṣẹ́ ọ̀rọ̀ yìí òun ni ahọ́n. Wa hiya ni'matun tusta'malu fil khairi aw shar. Ìdẹ̀ra tá a sọ̀rọ̀ ẹ̀ yìí, ọ̀rọ̀ sísọ yìí, àwọn èèyàn máa lò síbi ire, àwọn èèyàn sì máa lò síbi ibi. Òun ni Ọlọ́run ọba Allah fi ń sọ nínú al-Qur'an ní Suratul Baqarah. Ọlọ́run ní wa qulu linnasi husna. Tẹ́ bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀, ọ̀rọ̀ tó dáa ní kẹ́ máa sọ sáwọn èèyàn. Ìyẹn ni pé ọ̀rọ̀ pé méjì, ọ̀rọ̀ tó dáa àtọ̀rọ̀ tí ò dáa. Ọlọ́run wá ń pa wa mùsùlùmí láṣẹ pé ọ̀rọ̀ tó dáa ní kẹ́ máa sọ fáwọn èèyàn. Ànábì sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ alápọ̀nlé ń sọ fún wa pé faman kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut. Ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ pé Ọlọ́run ọba Allah ń bẹ, ó sì nígbàgbọ́ pé
ọjọ́ kẹyìn wà òun ó kúnjọ́ kan òun ó sì gbẹ̀san. Irú ẹni yìí tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ni kó sọ àbí kó sì dákẹ́ tí ò bá lọ́rọ̀ tó dáa lẹ́nu. Àwọn eléyìí ń túmọ̀ sí wípé ọ̀rọ̀ tó dáa wà ọ̀rọ̀ tí ò dáa náà wà, ṣùgbọ́n èyí tí mùsùlùmí gbọ́dọ̀ sọ òun ni ọ̀rọ̀ tó dáa. Ẹnikẹ́ni tó bá wá lu agbára ọ̀rọ̀ yìí faman ista'malaha fil khayri ballagatihu sa'adata dunya wal manazila al-ula fil janna. Ẹnikẹ́ni tó bá lu agbára ọ̀rọ̀ yìí síbi dáadáa yóò mú wọ àlìjánná ní ipò gíga, yóò sì ṣoríire láyé. Bákan náà wa man ista'malaha bi ghayri dhalik, ẹni tó bá lo agbára ọ̀rọ̀ yìí síbi nǹkan mi ìdẹ̀ra Ọlọ́run yìí síbi nǹkan mi awradatihul mahalika fihima, ọ̀rọ̀ yìí yóò kóbá láyé ń bí àti níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. Òun ló sì jẹ́ pé wa afdalu ma yastaghillu bihi al-waqta ba'da qira'ati al-Qur'an dhikrullah. In tó yẹ kí ọmọ ẹ̀dá ènìyàn ká lo àsìkò wa fún jùlọ lẹ́yìn kíka al-Qur'an òun ni ìrántí Ọlọ́run. Ká máa rántí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, torí pé ìrántí Ọlọ́run yìí ó ní àwọn àǹfààní tó pọ̀ tí ó ṣe fún wa, èyí tí a padà máa ṣàlàyé fúnra wa láìpẹ́ insha Allah ta'ala. Sheikh Ibn Taymiyyah rahimahullah nínú ọ̀rọ̀ wọn ní ad-dhikru lil qalb, ìrántí Ọlọ́run fún ọkàn bó ṣe rí sí ọkàn kalima ilisamak, ó dà gẹ́gẹ́ bí ẹja, bí omi ṣe rí fún ẹja. Fa kayfa yakunu halu samak idha faraqa al-ma, báwo ni ìṣesí ẹja ṣe fẹ́ rí nígbà tá a bá yọ kúrò nínú omi. Ìtumọ̀ òun ni pé dhikr a ní bùkátà sí bí ìgbà tí ẹja ní bùkátà sí omi, tó ṣe wípé tí omi bá ti kúrò nínú, tí ẹja bá ti kúrò nínú omi, ẹja yìí máa kú ni. Bẹ́ẹ̀ ni tí ọmọ ẹ̀dá ènìyàn tá a bá rántí Ọlọ́run mọ́, ẹ̀mí wa máa kú. Ó sì jẹ́ pé mi àti yín a ní bùkátà sí ìrántí Ọlọ́run. Fadlu dhikr, ọlá tí ń bẹ fún ìrántí Ọlọ́run. Àkọ́kọ́ tá a bá mọ̀ bóyá nǹkan lọ́lá àbí ò lọ́lá, a kọ́ lọ wo kí ni Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ni Ọlọ́run ọba sọ nípa ẹ̀. Ọlọ́run sọ nínú al-Qur'an nínú suratul Baqara aya 152, Ọlọ́run ní fadhkuruni adhkurukum. Ọlọ́run pàṣẹ, Ọlọ́run ní mo sì ń pàṣẹ fún yín pé fadhkuruni, ẹ máa rántí èmi Ọlọ́run, adhkurukum, kémi Ọlọ́run náà lè máa rántí. Ìtumọ̀ òun ni pé ẹ rántí Ọlọ́run kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó lè máa fún yín ní àánú rẹ̀ nígbà gbogbo. Ọlọ́run tún sọ nínú àyà mi, innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum. Ọlọ́run ní dájúdájú àwọn mùmínì tó ṣe pé tí wọ́n bá rántí Ọlọ́run, tí wọ́n bá rántí Ọlọ́run, tí wọ́n bá rán wọn létí Ọlọ́run, wajilat qulubuhum, ọkàn wọn sì máa gbà, yẹn ní pé ẹ̀rù Ọlọ́run bó máa bà wọ́n. Bákan náà wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana, tí wọ́n bá wá ń ka àwọn àmì Ọlọ́run fún wọn, zadatuhum imana, ìmánì wọn máa lékún, ìmánì wọn yóò máa lékún. Wa ala rabbihim yatawakkalun. Ọlọ́run ọba Allah ní Ọlọ́run ọba wọn nìkan ṣoṣo ni wọ́n gbára lé. Àwọn mùmínì òdodo nìyẹn, àwọn mùsùlùmí òdodo, àwọn ẹni ire. Lè wà ní suratul Anfal Quran 8 verse 2. Ọlọ́run ọba tún sọ nínú àyà mi, Ọlọ́run ní ya ayyuhalladhina amanu, nínú àyà suratul Ra'd. Ọlọ́run ní alladhina amanu, àwọn olùgbàgbọ́ òdodo, watatma'innu qulubuhum, watatma'innu qulubuhum bi dhikrillah, àwọn tó ṣe wípé ìgbà tí wọ́n bá rántí Ọlọ́run ọkàn wọn balẹ̀ pẹ̀sẹ̀. Ala bi dhikrillahi tatma'innul qulub,
Ọlọ́run ní ẹ̀dá etí yín kẹ́ gbọ́ dáadáa. Ibi tí ìfọ̀kànbalẹ̀ wà òun náà ni ibi ìrántí Ọlọ́run. Suratul Ra'd, Quran chapter 13 verse 28. Díkìrì táwa sọ yìí, ìrántí Ọlọ́run, àwọn ọlá tí ń bẹ fún òun lélẹ́yìí. Díkìrì àwọn àlùfáà wọ́n jẹ́ ó yé wa pé ó pín sí ọ̀nà méjì. Sheikh Ibn al-Qayyim rahimahullah wọ́n ṣàlàyé pé ad-dhikru naw'an, ìrántí Ọlọ́run tá a sọ yìí ó pín sí ọ̀nà méjì. Dhikru asma'illahi tabaraka wa ta'ala wa sifati, ìrántí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àti àwọn ìròyìn Ọlọ́run wa thana'u alayhi biha, ká sì máa fi yin Ọlọ́run ọba Allah wa taqdisuhu amma la yaliqu bi, ká fọ Ọlọ́run mọ́ kúrò níbi àwọn nǹkan tí ó tọ́ sí Ọlọ́run tabaraka wa ta'ala. Wa huwa ala qismayn, wọ́n ní eléyìí ó pín sọ́nà méjì. Ìrántí Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ká máa fi rántí Ọlọ́run, àwọn ìròyìn Ọlọ́run ká máa fi rántí Ọlọ́run, bákan náà ká máa yin Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ yìí, ká ṣe àfọ̀mọ́ Ọlọ́run kúrò níbi gbogbo àwọn orúkọ tí kì í jẹ́ tí ó kó ìdínkù bá Ọlọ́run. Wọ́n ní eléyìí pín sí ọ̀nà méjì. Àkọ́kọ́, insha'u thana'i alayhi min ad-dhakir, kí ẹrú Ọlọ́run kó ṣe ẹ̀sà àwọn nǹkan tí ó máa fi pe Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, gẹ́gẹ́ bí subhanallahi wa bihamdi adada khalqi wa rida nafsi wa zinata arshi wa midada kalimati, àti àwọn gbólóhùn ọpẹ́, gbólóhùn ẹ̀yìn, gbólóhùn gbọ́lọ́hun tóbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni al-khabaru ani rabb bi ahkami asma'ihi wa sifatihi wa nahwi dhalik, ká máa sọ àwọn ìròyìn Ọlọ́run, ká máa fi gbé títóbi fún Ọlọ́run, gẹ́gẹ́ bí Allahu azza wa jalla yasma'u aswata ibadi, Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń gbọ́ ohùn àwọn ẹrú ẹ̀, wa yara harakatihim, Ọlọ́run ọba yìí ó ń rí gbogbo lílọ bíbọ̀ wọn, wala yakhfa alayhi khafiyatun min a'malihim wa huwa arhamur rahimin. Bákan náà, kò sí n tó pamọ́ fún Ọlọ́run ọba nínú àwọn kò sí n tó pamọ́ fún Ọlọ́run ọba nínú iṣẹ́ àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Wa huwa arhamu bihim min abaihim wa ummahatihim, Ọlọ́run ọba yìí jẹ́ olùkẹ́ fún wọn ju bàbá wọn àti ìyá wọn lọ. Wa huwa ala kulli shay'in qadir, àti pé Ọlọ́run ọba Allah òun lọ́ba tó lágbára lórí ohun gbogbo. Gbogbo àwọn èyí tá a kà sílẹ̀ yìí ìròyìn Ọlọ́run ni tá a fi yin Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Tá a bá papọ̀ mọ́ta àkọ́kọ́ tóun ń ṣe ká kó àwọn orúkọ Ọlọ́run ọba jọ ká máa fi pe Ọlọ́run ọba, méjèèjì yìí ó wà lábẹ́ ìrántí Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀, ká sì máa ṣe àfọ̀mọ́ fún Ọlọ́run ọba náà. An-naw'u thani min ad-dhikr, ẹ̀rí èyí tó ṣe ẹlẹ́ẹ̀kejì nínú ìran dhikr òun ni dhikru amrihi wa nahyihi wa ahkami, ká máa dárúkọ àwọn àṣẹ Ọlọ́run, ibi tí Ọlọ́run ti pàṣẹ pé ẹ ṣe, wa nahyihi àti ibi tí Ọlọ́run ti ní ẹ má ṣe, wa ahkami àti àwọn òfin Ọlọ́run. Eléyìí náà àwọn afáàlú pín sí méjì. Àkọ́kọ́, dhikruhu bidhalika ikhbaran anhu, ká máa dárúkọ Ọlọ́run pẹ̀lú eléyìí láti máa fi ṣàlàyé nípa Ọlọ́run bí annahu amara bi kada, ìpè Ọlọ́run pàṣẹ nǹkan báyìí, lápẹẹrẹ ẹ máa kírun, Ọlọ́run pàṣẹ pé kẹ́ ẹ máa kírun. Bí annahu amara bi kada wa naha an kada, ká máa dárúkọ Ọlọ́run pé Ọlọ́run ọba kọ̀ nǹkan báyìí. Wa habba kada wa sakhita kada wa radiya kada, Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ nǹkan báyìí, Ọlọ́run kórìíra nǹkan báyìí,
Ọlọ́run bínú sí nǹkan báyìí mímọ̀ sọ eléyìí fún àwọn ẹ̀dá ènìyàn díkìrì ni ìrántí Ọlọ́run ni ìtumọ̀ òun ni pé tí ẹ̀ bá wà ní wáàsí ibi tó ti ń ṣe wáàsí tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n rántí Ọlọ́run ọba Allah ni subhanahu wa ta'ala. èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ díkìrùhù inda amrihi fayubadiru ilayhi ká máa rántí Ọlọ́run níbi àṣẹ tọ́lọ́run ọba pa wá ká sì dìde ká lọ sí nǹkan yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. yẹn ni wípé tí wọ́n bá sọ fún wa pé Ọlọ́run ní ẹ máa kírun aqimu sọlá ẹgbẹ́rún dúró Ọlọ́run pàṣẹ rẹ̀ kẹ́niyẹn sì gbà bẹ́ẹ̀ kó lọ kírun. àbí wàlá taqrabu zina ẹ gbọ́dọ̀ ṣe zina ká sì gbà bẹ́ẹ̀ kẹ́niyẹn jìnnà sí. eléyìí òun ní jẹ́ wípé à ń jìnnà sí òun ní jẹ́ wípé à ń rántí Ọlọ́run àná uthani mina dhikr ìrántí Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú ìpín tó pín sí dhikru amrihi wa nahyihi wa ahkami. òun ni ká máa rántí àwọn àṣẹ tí Ọlọ́run ọba pa wá àti àwọn èyí tí Ọlọ́run ọba kọ̀ fún wa, bákan náà àwọn òfin Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. wa huwa aidan ala qismayn, eléyìí náà pín sí méjì. dhikruhu bidhalika ikhbaran anhu bi annahu amara bi kada wa naha an kada. ká máa rántí Ọlọ́run wípé ká máa fún àwọn èèyàn ní ìrò wípé Ọlọ́run ọba pàṣẹ nǹkan báyìí ó sì ṣe nǹkan báyìí léèwọ̀ fún wa. wa habba kada, Ọlọ́run nífẹ̀ẹ́ sí nǹkan báyìí. wa sakhita kada, ó ń bínú sí nǹkan báyìí. wa radiya kada, bákan náà Ọlọ́run bá ń yọ́nú sí nǹkan báyìí. àwọn àlùfáà wọ́n máa ṣe léyìí fún wa nínú àwọn ìrántí Ọlọ́run lélẹ́yìí. ẹlẹ́ẹ̀kejì dhikruhu inda amrihi fayubadiru ilayhi, ìrántí Ọlọ́run ọba nígbà tí Ọlọ́run ọba ń pàṣẹ nǹkan kan fún wa wípé ká ṣe. lápẹẹrẹ Ọlọ́run ọba Allah ní wa aqimus salah, ẹ máa kírun. àbí tí Ọlọ́run ọba bá pàṣẹ má ṣe fún wa, nahiyu tó ń sọ fún wa pé wala taqrabu zina, níbi tó ti ní ẹ gbọ́dọ̀ súnmọ́ zina yẹn kí n sì jìnnà sí. kí n rántí Ọlọ́run nígbà tó bá fẹ́ ṣe zina kó wá rántí àyà tó sọ fún wa pé ẹ má ṣe zina o. kí eléyìí kó wá fa yahruba minhu, kó wá sákùn bẹ́ẹ̀. àwọn àlùfáà ní nínú ìrántí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lélẹ́yìí náà. fadhikru amrihi wa nahyihi shay, ìrántí Ọlọ́run ká máa sọ̀rọ̀ Ọlọ́run fún wa pé Ọlọ́run pàṣẹ nǹkan báyìí, Ọlọ́run kọ̀ nǹkan báyìí, nǹkan kan ní lọ́tọ̀ láyé ọ̀tọ̀. wa dhikruhu inda amrihi wa nahyihi shay'un akhar, ìrántí Ọlọ́run nígbà tí a bá fẹ́ ṣe nǹkan kan ká máa rántí pé Ọlọ́run ọba ní ká ṣe nǹkan báyìí àbí Ọlọ́run ní a gbọ́dọ̀ ṣe nǹkan báyìí, ọ̀tọ̀ lélẹ́yìí náà. méjèèjì yìí àwọn àlùfáà ní fa idha ijtama'at hadhihi al-anwa' lid-dhakir, táwọn méjèèjì bá papọ̀ ní ọ̀dọ̀ ẹni tí ń rántí Ọlọ́run, fa dhikruhu afdalu dhikr wa ajalluhu wa a'zamu fa'ida, eléyìí ní fi ń lóore jù, irú díkìrì tó tóbi jù tó pàtàkì jù òun ni eléyìí. bákan náà nínú àwọn ọ̀ràn díkìrì òun ni díkìrù ala'ihi wa in'ami, ká máa rántí àwọn oore Ọlọ́run, àwọn ìdẹ̀ra Ọlọ́run lórí wa ihsanihi wa ayadi, àwọn dáadáa tọ́lọ́run bá ń ṣe fún wa tó ń rì ní rẹ̀ fún wa ní gbogbo ìgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn ìrántí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ni eléyìí náà. àwọn àlùfáà wa ní díkìrì tá a sọ yìí wọ́n ti pín sí méjì. èyí tí ó jẹ́ orúkọ Ọlọ́run tí à ń fẹnu wá wí àti àwọn ìròyìn Ọlọ́run tá à ń fọ Ọlọ́run ọba mọ́ pẹ̀lú ẹ̀, tá à ń sì ń gbé Ọlọ́run ọba jìnnà sí gbogbo àwọn nǹkan tí ó tọ́ láti jẹ́ wípé ó tọ́ sọ́lọ́run, àwọn tí ó tọ́ sí Ọlọ́run tá à ń fọ Ọlọ́run ọba mọ́ kù ń bẹ̀, ọ̀kan nìyẹn. àwọn ìròyìn Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí a fi ń ròyìn rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ròyìn rẹ̀ nínú al-Qur'an
lápẹẹrẹ innaka ala kulli shay'in qadir ó ní òun ni ọba tóun lágbára lórí ohun gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀kan lélẹ́yìn náà èyí tí àwọn àlùfáà tí wọ́n tún kà kún díkìrì ẹ̀ òun ni pé ká máa rántí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ká máa sọ̀rọ̀ ẹ̀ fúnra wa àwọn àṣẹ rẹ̀ tó pa wá àwọn òfin rẹ̀ tó ṣe nígbà tí kejì eléyìí tó ń jẹ́ wípé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala níbi tá a bá ti rántí òfin tó ṣe fún wa ká sì fi nǹkan náà lẹ̀ ká má ṣe àbí n tó bá ní a ṣe ká dìde ká sì má ṣe ìrántí Ọlọ́run Ọba lélẹ́yìn náà ni àwọn àlùfáà ni wọ́n fi ní ìrántí Ọlọ́run tá a sọ yìí ó pín sí ọ̀nà mẹ́ta yakunu bilqalbi wallisani taratan nígbà míì ahọ́n àti ara àmọ́ fi ń ṣe ìrántí Ọlọ́run wadhalika afdalu dhikr eléyìí ló dáa ahọ́n àti ọkàn ká mọ́ fi ṣe ìrántí Ọlọ́run wadhalika afdalu dhikr eléyìí ló dáa jù yakunu bilqalbi wallisani taratan wadhalika afdalu dhikr ìrántí Ọlọ́run ọba yìí ó máa ń jẹ́ pẹ̀lú ọkàn àti ahọ́n nígbà míì eléyìí ló lóore jù ló dáa jù wàbíl qalbi wahdahu ta'aratan nígbà míì ìrántí Ọlọ́run a máa jẹ́ pẹ̀lú ọkàn nìkan wàhíyà darajatu thaniya eléyìí ní ìpele ẹlẹ́ẹ̀kejì wàbíl lisani wahdahu ta'aratan wàhíyà darajatu thalitha àtúmọ̀ ìrántí Ọlọ́run pẹ̀lú ahọ́n nìkan wọ́n ní eléyìí ní ìpele ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n èyí tó wá dáa jù òun náà ni pé ká máa rántí Ọlọ́run pẹ̀lú ọkàn wa àti ahọ́n wa èyí tó tún tẹ̀lé òun ni pé ká máa rántí Ọlọ́run pẹ̀lú ọkàn nìkan tá à ní wí jáde lórí ahọ́n báwo lélẹ́yìí ṣe fẹ́ jẹ́ lápẹẹrẹ èèyàn wà nínú tọ́ílẹ̀tì wọ́n sì ń pèrún èèyàn láǹfààní láti máa wí nínú ọkàn tẹ̀lé àpèrún èèyàn gbàládà torí pé nínú àwọn iṣẹ́ olóore kan tó ṣe wípé èèyàn kì í tó bá ti bọ́ fún èèyàn ò lè jáde wá síta kó lóun fẹ́ san padà òun yẹn lé ṣùgbọ́n kí ẹ máa wá rántí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ahọ́n nìkan nínú rántí Ọlọ́run Ọba lélẹ́yìn náà ṣùgbọ́n eléyìí ò dáa tó kí mùsùlùmí máa dárúkọ Ọlọ́run Ọba lórí ahọ́n kí ó má dé ọkàn rẹ̀ ṣùgbọ́n àwọn àlùfáà ní ìpele ẹlẹ́ẹ̀kẹta ní eléyìí náà wà. náà a fẹ́ lọ síbi àwọn ayat àti àwọn ahadith tó ń ṣàlàyé fún wa nípa pàtàkì ìrántí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. arákùnrin kan wá bá Ànábì sallallahu alayhi wa sallam nínú hadithu Abdullah bin Bus radiyallahu anhu wa qala ya Rasulallah arákùnrin ní rí òjíṣẹ́ Ọlọ́run inna shara'i al-islami qad kathurat alayhi àwọn òfin islam pọ̀ tó ṣe yí pé ó pọ̀ fún mi fa akhbirni bi shay'in atathabbatu bihi wá sọ nǹkan kan fún mi tó ṣe yí pé màá mójútó gan tí màá máa ṣe ní gbogbo gbà anabi sallallahu alayhi wa sallam faqala anabi wá sọ fún wípé la yazalu lisanuka rataban min dhikrillah má jẹ́ kí ahọ́n rẹ yẹ̀ má jẹ́ kó gbò lẹ́ni tí ó máa rántí Ọlọ́run Ọba nígbà gbogbo akhrajahu at-Tirmidhi imaamu Tirmidhi ni wọ́n gba hadithu náà wá asahahahu al-Albani imaamu Albani ni hadithu yóò sahih náà bákan náà anabi sallallahu alayhi wa sallam nínú hadithu Abu Hurairah radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم قال كلمتان خفيفتان على اللسان Ànábì ní gbólóhùn méjì kan ó fúyẹ́ lórí ahọ́n ثقيلتان في الميزان bákan náà gbólóhùn méjèèjì ó tóbi nínú òṣùwọ̀n habibatani ila الرحمن gbólóhùn méjèèjì tá a sọ yìí Ọlọ́run Ọba nífẹ̀ẹ́ sí púpọ̀ jùlọ subhanallahi wa bihamdi subhanallahi alazim gbólóhùn náà ni subhanallahi wa bihamdi subhanallahi alazim
bákan náà nínú hadith Abu Hurairah mi ó ní man qala subhanallahi wa bihamdi mi'ata marra ghufirat lahu dhunubuhu wa in kanat mithlu zabadil bahr. tí èèyàn bá wí subhanallahi wa bihamdi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún bó ṣe lè wù kó pọ̀ tó kó tó fóòmù tó máa ń wà lórí omi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ó ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún. nínú àwọn láti ń bẹ fún ìrántí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lélẹ́yìí. tá bá lọ sínú fawaidu dhikr, àwọn àǹfààní tí zikiri fẹ́ ṣe fún wa ìrántí ọlọ́run. walaqad allafa sheikhu ibn al-qayyim kitaban wasammahu alwabil sayyib fil kalmi tayyib. sheikh ibn al-qayyim wọ́n ṣe tírà kan tí wọ́n dárúkọ rẹ̀ wípé alwabil sayyib, tí wọ́n sọ orúkọ rẹ̀ ní alwabil sayyib fil kalmi tayyib. nínú tírà yìí وقال هذه الرسالة وقال في هذه الرسالة وقال في هذه الرسالة wọ́n sọ nínú tírà wọn yìí wọ́n ní وفي الذكر أكثر من 100 فائدة. wọ́n ní ìrántí ọlọ́run ó ní ọlá tó kọjá 100 tá a bá ní ká máa kà lẹ́yẹyọ èjèèjì. ọlá tí ń bẹ fún ìrántí ọlọ́run ó kọjá 100. وعد من فوائد الذكر وثمراته ما يزيد على 70 فائدة. bàbá yìí wá kan tí ó dín ní bí 70 nínú ẹ̀ nínú tírà wọn alwabil sayyib. a kàn mú díẹ̀ fún wa nínú àwọn àǹfààní tí dhikr tó fẹ́ ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. alákọ̀ọ́kọ́ yurithu mahabbatallah. ìrántí ọlọ́run ó máa ń bí kí ọlọ́run ọba Allah ó máa ń fún yàn ní ìfẹ́ ọlọ́run. ìrántí ọlọ́run ó máa ń mú kí ọlọ́run ọba nífẹ̀ẹ́ yàn. gẹ́gẹ́ bí hadithu anabi sallallahu alayhi wa sallam tí òjíṣẹ́ ọlọ́run ọba ní man ahabba liqa Allah, ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí láti pàdé ọlọ́run ahabba Allahu liqa'ah, ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí láti pàdé òun náà. ìyẹn ni pé èèyàn ò lè nífẹ̀ẹ́ sí láti pàdé ọlọ́run àfi kó jẹ́ ẹni tí ń rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà. tí ẹ bá rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà àjẹ́ pé ọlọ́run ọba ó máa retí bí ó ṣe gba ẹni náà lẹ́rú lẹ́ni tó ọlọ́run ọba ó foríjì. ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tí ìrántí ọlọ́run ṣe fún wa, yurithu ridha rabb, ó máa ń fún wa ní ìyọ́nú ọlọ́run. Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al-Qur'an ipe bada a'udhu billahi minash shaitani rajim innal ladhina amanu wa amilu salihat. Allah ní dájúdájú àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n tún ṣe dáadáa. ulaika hum khayrul bariyah, àwọn ni ẹni rere lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. jazaa'uhum 'inda rabbihim jannatu 'adnin tajri. ọlọ́run ọba Allah ní ẹ̀san tó ń san fún wọn aljanna ló ń fi ṣe ẹ̀san fún wọn. tajri min tahtiha al-anharu khalidina fiha abada. akérèmọdò ń sàn ní abẹ́ aljanna náà tó ṣe pé wọ́n máa gbébẹ̀ lọ gbére. ọlọ́run ọba wa ní radiyallahu anhum wa radu an. ọlọ́run ọba ó yọ́nú sí wọn bẹ́ẹ̀ àwọn náà ó yọ́nú sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. ìyẹn ni wípé àwọn tí wọ́n bá jẹ́ ẹni rere tí wọ́n rántí ọlọ́run tí wọ́n ní imani tí wọ́n sì ṣiṣẹ́ rere, ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ó yọ́nú sí wọn. nabi sallallahu alayhi wa sallam ó ní man qala raditu billahi rabban wa bil islami dina wabi muhammadin sallallahu alayhi wa sallam nabiya. anabi ni ẹni tó bá wí gbólóhùn yìí ó ti dájú pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ó yọ́nú sí irú ẹni bẹ́ẹ̀. ẹlẹ́kẹta nínú àwọn àǹfààní dhikr, ìrántí ọlọ́run yurithu hayatal qulub. ìrántí ọlọ́run máa ń yẹ ọkàn tó ti kú yóò yè
wa bidunihi yamutul qalb láì sí ìrántí Ọlọ́run ọkàn ó kú ẹni tí kì bá rántí Ọlọ́run ọkàn rẹ̀ ó kú. lápẹẹrẹ hadithu anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé mathalu alladhi yadhkuru rabba walladhi la yadhkuru rabba mathalu al-hayyi wal mayyit. ẹni tí rántí Ọlọ́run àtẹni tí ò rántí Ọlọ́run àpẹẹrẹ tá ànábì lóhun lè fi jọ òun ni òkú àtàlàyé. Ọlọ́run ọba ń sọ fún wa nínú al-Qur'an al-Karim. Ọlọ́run ọba ní wa man ya'shu an dhikri rahman ẹnikẹ́ni tó bá gúnrí kúrò níbi ìrántí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nuqayyid lahu shaytanan fahuwa lahu qarin a ṣe ṣaitọ́nù ní alábàárìn fún wa innahum la yasudduna anis sabil. àwọn ọmọ ìyá èṣù yìí àtẹ̀sù àwọn ni wọ́n máa ń lé àwọn èèyàn kúrò lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala wa yahsabuna annahum muhtadun. àwọn ẹni wọ̀nyí tí èṣù lé kúrò lójú ọ̀nà tọ́lọ́wọ́n yóò sì rò pé òun wà lójú ọ̀nà tó tọ́. ìtumọ̀ òun ni pé ẹnikẹ́ni tó bá kúrò níbi ìrántí Ọlọ́run tó fi ìrántí Ọlọ́run lẹ̀ tí ò máa rántí Ọlọ́run, Ọlọ́run ọba Allah ni òun ṣe ṣẹ̀tọ́nù lálábàárìn rẹ̀. ṣẹ̀tọ́nù wa sọ ọ́ nù àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n sọ ẹni yìí nù débi wípé yóò rò pé òun wà lójú ọ̀nà ni kò sí lójú ọ̀nà. Suratu Zukhruf aya 36-37. ẹlẹ́ẹ̀kẹrin nínú àǹfààní dhikr yatrudu shaitan. dhikr ó máa ń lé ṣàìtọ́nù jìnnà síyàn. Qala Allahu ta'ala Ọlọ́run bá ń sọ fún wa nù Suratun Nas. Ọlọ́run bá ní qul a'udhu bi rabbin nas. ìrẹ́ ànábì sọ pé mo wá sọ pẹ̀lú Ọlọ́run ọba àwọn ènìyàn. Malikin nas olùkápá àwọn ènìyàn. Ilahin nas Ọlọ́run ọba tí àwọn ènìyàn ń sìn. Min sharril waswasil khannas mo fi Ọlọ́run ọba yìí wá sọ kúrò níbi aburú shaitan tó ṣe pé wa min sifatihi alwaswasil khannas. nínú àwọn ìròyìn shaitan òun ni alwaswasil khannas. Ibn Abbas radiyallahu anhu yaqul. Ibn Abbas gbà tó ń ṣàlàyé pé alwaswasil khannas ó ní ìtumọ̀ rẹ̀ qala ash-shaytanu jathim. ó ní shaitanu tá a sọ yìí jathimun ala qalbi ibn Adam. ó máa ń lọ sínú ọkàn ọmọ ẹ̀dá ènìyàn. wa idha saha wa ghafala waswasa. tọ́mọ ẹ̀dá ènìyàn bá ti gbàgbéra tó fọ́nú fọ́ra nípa Ọlọ́run shaitanu yìí waswasa yóò kóró ìròyìn bá ọkàn rẹ̀. bákan náà wa idha dhakara Allaha khanasa. tí ọmọ ẹ̀dá ènìyàn bá wá rántí Ọlọ́run khanasa ṣẹ̀tọ́nù sálọ. ṣẹ̀tọ́nù ní ríbi dúró nínú ọkàn ọmọ ẹ̀dá ènìyàn. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sọ fún ànábì pé kó wá sọ min sharril waswasil khannas níbi aburú aṣẹ̀tọ́nù tó ṣe pé ó máa ń yára lọ sínú ọkàn ọmọ ẹ̀dá ènìyàn láti lọ dárò ìròyìn lẹ̀. ṣùgbọ́n tí èèyàn bá dárúkọ Ọlọ́run òun náà ni tó tún máa ń yára láti sá kúrò níbẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam ojú oyé wa pé idha nudiya lis-salah tí wọ́n bá ti pèrún adbara shaitan wa lahu durat. shaitan yóò sá lọ lọ́nà jíjìn rere nígbà tí wọ́n bá pèrún. ìyẹn ni pé an-nida mina dhikr ìrun pípè yẹn nínú àwọn ìrántí Ọlọ́run a sọ pé Allahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ délẹ̀. eléyìí nínú àwọn ìrántí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ló wà èyí tó ṣe pé máa ń lé ṣẹ̀tọ́nù jìnnà sí ọmọ ẹ̀dá ènìyàn. lójúmọ́ àwa mùsùlùmí a máa ń wá sọ kúrò níbi ṣẹ̀tọ́nù. tá a bá fẹ́ jẹun wá sí bismillah ṣẹ̀tọ́nù ó yàgò fún wa. bákan náà tá a bá fẹ́ wọlé ẹ̀gbin bismillah allahumma inni a'udhu bika minal khubuth wal khaba'ith. wọ́lọ́n mo wá sọ níbi àlùjànnú akọ àtàbò tí ń bẹ nínú ilé ẹ̀gbin ilé ìgbé abilétọ̀
a wá sọ ńbẹ̀. Bákan náà inda qira'atil Qur'an tá a bá fẹ́ ka Qur'an a sì a'udhu billahi minash shaitanir rajim. Bákan náà inda jima'i zawjatina nígbà tí mùsùlùmí bá ń súnmọ́ ìyàwó ẹlẹ́tọ̀ ẹ̀ yóò dárúkọ Ọlọ́run Ọba, yóò wá sọ kúrò níbi shaitan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí a mọ̀ ń gbà wá ìṣọ́. Bákan náà èyí tó tún tẹ̀lé ẹlẹ́ẹ̀karùn-ún yu'rithu tumaninatal qalb, ìrántí Ọlọ́run ó máa ń fa ìbàlẹ̀ ọkàn. Qala ta'ala, Ọlọ́run Ọba ń sọ wípé ala bidhikrillahi tatma'innul qulub, ẹ lọ gbà wípé ibi ìrántí Ọlọ́run ibẹ̀ ni ìbàlẹ̀ ọkàn wà. Ànábì sallallahu alayhi wa sallam ó ní ajaban li amril mu'min, ìmọ̀ ló jẹ́ ọ̀rọ̀ mùsùlùmí, ìmọ̀ ló jẹ́. Inna amrahu kullahu khair, torí pé gbogbo ọ̀rọ̀ mùsùlùmí dáadáa ló já sí. Wa laysa dhaka li ahadin illa lil mu'min, illa lil mu'min. Eléyìí ò sí fẹ́ nìkan àfi mùmínì nìkan. Idha asabatu sarra shakara fakana khayran la, tí oore bá ṣẹlẹ̀ sí mùsùlùmí yóò dúpẹ́, oore ni yóò tún padà wá gbẹ̀yìn. Wa idha asabatu darra sabara fakana khayran la, tí nira kan bá ṣẹlẹ̀ sí mùsùlùmí sabara yóò ní sùúrù fakana khayran la, oore ni yóò tún padà wá gbẹ̀yìn. Imam Muslim ló gba hadithu yìí wá. Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó ń jẹ́ òye wa pé àníṣe ibi tí ìbàlẹ̀ ọkàn mùsùlùmí wà òun náà ni ìrántí Ọlọ́run. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà, wọ́n ní Sheikh Ibn al-Qayyim rahimahullah, wọ́n ní ad-dhikr, ìrántí Ọlọ́run yudhibu qaswatal qalb, ó máa ń mú ọkàn tó le, yóò sọ di rírọ̀. Ọlọ́run Ọba ń sọ fún wa nínú al-Qur'an, qala ta'ala, Ọlọ́run ní alam ya'ni lilladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah. Ọlọ́run ní ṣé kò tó, ṣé àsìkò tí tó kí àwọn mùsùlùmí kán rọ ọkàn wọn síbi ìrántí Ọlọ́run. Wa ma nazala minal haqq, àti ń tà sọ̀kalẹ̀ tí ń ṣe al-Qur'an. Wala yakunu kalladhina utul kitaba min qabl, kí wọ́n má jọ àwọn tá a ti fún tírà ṣáájú, àwọn Jew àtàwọn Christian. Fatala alayhimul amad, àwọn tó ṣe pé nígbà tọ́jọ́ pẹ́ tí tírà ti wà lọ́wọ́ wọn. Faqasat qulubuhum, ẹ̀mí wọn wá di, wọ́n sọ tírà náà dàbí àṣà, wọ́n ń ṣe lásà, wọ́n ṣe lẹ́sìn mọ́, ó wá fa kí ọkàn wọn dì pẹ̀tà. Wa kathirun minhum fasiqun, lọ́ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wí pòkì ni wọ́n. Inú àyà tó tẹ̀lé lọ́lọ́wọ́ bá ti wá ní i'lamu anna Allaha yuhyil arda ba'da mawtiha. Ọlọ́ni rẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam àtẹ̀yìn sọ̀hábà ẹ lọ mọ̀ wípé, àti gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ lọ gbà wípé Ọlọ́run Ọba ní máa ń yẹ ilẹ̀ lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti kú tẹ́lẹ̀. Qad bayyana lakumul ayati la'allakum taqilun, Ọlọ́run ní àmì àwọ̀ Ọlọ́run Ọba là ń ṣàlàyé fún yín, bóyá ẹ ronú, bóyá ẹ sì làákàyè. Àwọn àlùfáà ní ìtumọ̀ àyà ti sàlẹ̀ yìí ó ń sọ fún wa pé Ọlọ́run Ọba Allah a máa yẹ ọkàn tó ti kú gẹ́gẹ́ bí ṣe máa ń yẹ ilẹ̀ tó ti kú. Ìyẹn ni pé ká má jà kàn lórí ọkàn tó bá kú, tí ọkàn yìí bá ti ń rí dhikr, ìrántí Ọlọ́run Ọba ní gbogbo ìgbà. Èyí tó tún tẹ̀lé nínú tí àwọn àlùfáà tí wọ́n kà, wọ́n ní arákùnrin kan ó lọ bá al-Hasan al-Basri, ó wá ń sọ fún yí pé ya Aba Sa'id ashku ilayka qaswata qalbi, mo wá bá ọkàn mi le púpọ̀. al-Hasan al-Basri rahimahullah, wọ́n wá ń sọ fún arákùnrin yìí pé adibhu bi dhikrillah, máa lọ ṣe dhikr kó o fi rọ ọkàn rẹ̀, torí pé tó o bá ń ṣe dhikr ọkàn rẹ̀ ó padà rọ̀ látara ọlá àtòrí tí ń bẹ nínú ìrántí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Wọ́n ní ad-dhikr
into jele keje nínú àwọn kataka yuksibul abda fa'idatan azima wa manzilatan rafi'a yóò fà kí ọmọ ẹ̀dá ènìyàn ní ipò gíga níwájú Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àti àwọn àǹfààní tó pọ̀ torí pé ìrántí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala nǹkan kan ni tó tóbi lọ́dọ̀ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀keje yuksibul abda fa'idatan azimatan wa manzilatan rafi'a ìrántí Ọlọ́run yóò fún èèyàn ní àǹfààní tó pọ̀ àti ipò tó ga lọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Idha dhakara Allaha dhakara téèyàn bá rántí Ọlọ́run Ọlọ́run rántí òun náà li'anna al-jazaa'a min jinsil amal torí pé iṣẹ́ téèyàn bá ṣe dédé ẹ̀ náà ni wọ́n fi fún yẹn lẹ́san. Òní Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ló ń sọ ní suratul Baqara tó ń sọ fún wa pé fadhkuruni ẹ máa rántí èmi Ọlọ́run adhkurukum kí èmi Ọlọ́run náà lè rántí ẹ̀yin náà. Aya Quran omi tó ń sọ fún wa ní ààyè mi pé jaza'an min rabbika ata'an hisaba gbà tí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ní suratul Naba tọ́lọ́run Ọba ń ṣàlàyé àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùpáyà Ọlọ́run ẹ̀san tó wọ́n san fún wọn. Ọlọ́run Ọba wa ní jaza'an min rabbika ẹ̀san lélẹ́yìí látọ̀dọ̀ Ọlọ́run Ọba ata'an hisaba kélé máa jẹ́ ẹ̀bùn tó wọ́n fi ṣe ẹ̀san fún wọn. Wa qala fi amril kafir nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala wa qala fi amril kafirin Ọlọ́run Ọba wa ń sọ nípa àwọn kèfèrí nínú al-Qur'an bákan náà ó ní jaza'an wifaqa nígbà tó Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ tiwọn ó ní nígbà tó ròyìn àwọn ìyà tí wọ́n jẹ ó wá ní jaza'an wifaqa ẹ̀san eléyìí kó máa ṣe déédéé nǹkan tí wọ́n ṣe ní iṣẹ́ aburú wọn ẹ̀san tí ó ṣe déédéé òun la fún wọn. Nínú àyà mi Ọlọ́run Ọba Allah ní fanasullaha fanasiyahum wọ́n gbàgbé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala Ọlọ́run gbàgbé àwọn náà ìyẹn ni pé wọ́n pa Ọlọ́run tì Ọlọ́run Ọba pa àwọn náà tì. Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó tún ṣàlàyé fún wa nínú àǹfààní tó pọ̀ tí ń bẹ fún ìrántí Ọlọ́run. Ọlọ́run ní fa in dhakarani qala rasulu sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó tún sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé ana inda ó ní Ọlọ́run Ọba Allah ní ana inda zanni abdi bi idha dhakarani wa ana ma'ahu èmi Ọlọ́run mò ń bẹ pẹ̀lú ẹrú mi nígbà tó bá rántí èmi Ọlọ́run Ọba ń bẹ pẹ̀lú rẹ̀ fa in dhakarani fi nafsihi dhakartuhu fi nafsi tó bá rántí mi nínú ọkàn rẹ̀ èmi Ọlọ́run Ọba ní rántí rẹ̀ nínú ọkàn mi wa in dhakarani fi mala'in dhakartuhu fi mala'in khayrin min tó bá rántí mi láàrin àwọn ìjọ kan èmi Ọlọ́run Ọba Allah èmi náà rántí rẹ̀ láàrin àwọn ìjọ tó lóore ju àwọn ìjọ tí òun rántí mi láàrin wọn lọ. Tá a bá ń dárúkọ Ọlọ́run Ọba fúnra wa tá a rán wa létí Ọlọ́run Ọba Allah yóò máa dárúkọ wa fún àwọn màláíkà. Nínú hadith anabi sallallahu alayhi wa sallam anabi ni mashtama'a qawmun fi baytin min buyutillah tí àwọn ẹrú Ọlọ́run Ọba bá kójọ sílé Ọlọ́run Ọba kan ìkan nínú àwọn ilé Ọlọ́run yatluna kitaballah tí wọ́n ń ka tírà Ọlọ́run wa yatadarasunahu baynahum tí wọ́n sì ń fi kọ́ra wọn illa nazalat alayhimus sakina oore tọ́lọ́run Ọba ṣe fún wọn ni pé ìfọ̀kànbalẹ̀ ó sọ̀kalẹ̀ sí wọn láàrin wa ghashiyatuhumur rahma àánú Ọlọ́run Ọba yóò bò wọn dàrú wa haffathumul malaika àwọn màláíkà ọ̀rọ̀ kiri ká wọn wa dhakarahumullahu fima inda wa dhakarahumullahu fiman inda Ọlọ́run Ọba Allah mọ̀ wá rántí wọn lọ́dọ̀ àwọn tí wọ́n wà lọ́dọ̀ Ọlọ́run ìyẹn ni pé Ọlọ́run mọ̀ rántí wọn lójú àwọn màláíkà Ọlọ́run mọ̀ fi wọ́n yàgà lọ́dọ̀ àwọn màláíkà eléyìí náà tó ní oore dhikr fún ẹnì kọ̀ọ̀kan wa. Bákan náà
èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ yanalu bidhikrihi lillahi salatallahi wa malaikatihi alayhi pẹ̀lú kí a máa rántí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò máa sa salatu fún yà àwọn màláíkà ó máa sa salatu fún yà ọlọ́run ọba ń sọ fún wa nínú al-Qur'an bí ya ayyuhalladhina amanu dhkurullaha dhikran kathira ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wasabbihuhu bukratan wa asila bákan náà kí ẹ sì máa rántí rẹ̀ láàárọ̀ àti nírọ̀lẹ́ huwa alladhi yusalli alaykum wa malaikatuhu liyukhrijakum minaz zulumati ilan nur torí pé tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò mú yín jáde minaz zulumati láti inú òkùnkùn ilan nur lọ síbi ìmọ́lẹ̀ wa kana bil mu'minina rahima torí pé ọlọ́run ọba yìí ó jẹ́ aláàánú jùlọ fún àwọn olùgbàgbọ́ òdodo àyà yìí ń sọ fún wa pé ọlọ́run ọba Allah yóò kẹ́ wa bákan náà àwọn màláíkà wọ́n máa tọrọ àforíjì fún wa nígbà tá a bá ń ṣe kíni nígbà tá a bá rántí ọlọ́run ní àwọn àlùfáà fi ní ìrántí ọlọ́run ó máa ń fa kí ọlọ́run ọba máa ṣàánú yàn ìrántí ọlọ́run ó máa ń fa káwọn màláíkà máa tọrọ àforíjì fún yàn èyí tó tẹ̀lé tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn sábàbùn li hifzil lisan téèyàn bá rántí ọlọ́run yóò sọ ahọ́n rẹ̀ kò ní máa sọ̀sọ́kúsọ ẹlẹ́ẹ̀kẹwàá aláàmàtú ala izami hubbi dhakiri lillah eléyìí ń jẹ́ wípé àmì ni wípé ẹni tí rántí ọlọ́run yìí tọ́lọ́run ṣe é nírọ̀rùn fún láti máa rántí ọlọ́run yìí nínú olólùfẹ́ ọlọ́run ọba Allah ni torí pé kíla àwọn àlùfáà ní alamatu hubbillahi ala al-abd ìntẹ́ fi mọ̀ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ ẹrú òun ni kathratu dhikrihi kí ẹrú ọlọ́run máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ gbà fa innaka la tuhibbu shay'an illa aktharta dhikra torí pé tí tó bá nífẹ̀ẹ́ sí nǹkan náà yóò máa rántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìṣẹ́ pé ẹni tí ń bá rántí ọlọ́run àjẹ́ pé ọlọ́run ọba ló nífẹ̀ẹ́ sí jù bí ẹ bá wá nífẹ̀ẹ́ sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sóhun eléyìí ló fà tó fi jẹ́ pé èmi àti yín a ní láti gbìyànjú láti nífẹ̀ẹ́ ọlọ́run ọba láti máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ èyí tó ń ṣẹlẹ̀ ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ báyìí àìrántí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ló ń fà léyìí tó ṣe wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo orílẹ̀-èdè ayé àìrántí ọlọ́run ọba òun ló fà àfi ká padà lọ síbi ìrántí ọlọ́run pẹ̀lú ìrántí ọlọ́run ní alā bidhikrillahi tatma'innul qulūb ẹ lọ dẹ́ tí yín kẹ́ ẹ gbọ́ dáadáa o pẹ̀lú ìrántí ọlọ́run òun ló ń fún yàn ní ìfọkànbalẹ̀ èyí tí a bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó ṣe wá ní ẹni tí ó lè máa rántí ọlọ́run ọba nígbà gbogbo àbí Allah subhanahu wa ta'ala kí ó gba àwọn ìjọsìn wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Stay tuned for more interesting programs on My Naija TV.